ṣẹlẹ̀ lọ́wọ́ ní Alapanla rè o. Àwọn Olosun bá yàn dìgbà ẹgbẹ́, ṣùgbọ́n ibi tí wọ́n ti ń ṣe gbogbo ètò ní ibodè yẹn, àwọn méjì náà àwọn Olosun yẹn kó sínú odò lélẹ̀ tí ọkùnrin wà nínú ẹ̀ tí ò tí jáde, bọ̀ obìnrin lélẹ̀ tí ó ti jáde, ṣùgbọ́n jíjáde tó jáde ó ti gbẹ́mìí mì. Eléyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Alapanla Adeoti. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Nǹkan kan àwọn ọmọ Nàìjíríà ló ń wo bí gbogbo nǹkan ṣe ń lọ yìí. Òun lẹ̀ ń wò láàrin odò. Eléyìí tó jẹ́ ọkùnrin bẹ̀ tó jẹ́ olórí Olosun òun ò tí ì jáde, òun ò tí ì mọ bí wọ́n ó ṣe yọ òun jáde, ṣùgbọ́n èyí tó jẹ́ obìnrin, Kayefi tó wá ń bẹ̀ ni wípé àwọn méjèèjì wá jẹ́ ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà. Ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan lónìí tí ẹni tó jẹ́ bàbá wọn tó náà kú sínú odò yìí, tó náà sì kú lórí Olosun. Ó ní agbára o, ó ní agbára báyìí, ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn 20 ló sáré wò. Báyọ̀ mo rí sùn wájú tó dáa. Àwọn èèyàn láti 20 wọ́n sì jáde 2 àwọn èrò rẹ̀ látàrí lágbára. Ní èsì àwọn olóṣèlú ó sì wọ́n àwọn olóṣèlú kọ́kọ́ sì wádìí ìtàn orí súnmù ní kò súnmù láì fìdí oní. Òkú yẹn ni láǹfààní àti wò yẹn. Alapanla Adeoti nísàlẹ̀ àti pẹ́ ó ní olóyin kan yẹn ti ń ṣẹlẹ̀ báyìí. Iṣẹ́ fínísì yìí, iṣẹ́ station yìí. Olóòpàá ṣe wọ́n kọ́ bẹ̀ agbówó nílò ń kọ́ bẹ̀ yẹn. Àlọ́ ló padà mọ́ ń padà gbèsè yẹn fún nígbà tí wọ́n ṣe dá. Ta ni wọ́n gbé fún? Lẹ́kan. Ṣé tó kó sódò yẹn? Ó kó sódò tó ń bẹ níbẹ̀ ní odò ní ìsìn. Iṣẹ́ kí ló ń ṣe ń bẹ̀? Bíríkìlà ni olóòpàá wá ṣe ibi yìí. Olóṣèlú lò. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Òkú Olosun yẹn lẹ̀ ń wò yẹn, èyí tó jẹ́ ọkùnrin bẹ̀ kò tí ì láǹfààní àti jáde, ṣùgbọ́n èyí tí ó sì ti jáde òun ni ló ti gbẹ́mìí mì. Nígbà tó ń fàyè òun lọ, olówó wà bẹ́ẹ̀ òun wà lókè báyìí. Ìgbà tó ń fàyè lọ bọ́ọ̀lù òun tó wá ọmọ akọ́sí. Ẹni tí wọ́n ń digbẹ́ ẹgbẹ́ fún gangan ńkọ́? Èmi ọ̀nà òun nígbà tí ìyá ti bẹ́ẹ̀. Àwọn Olosun yòókù wa ńkọ́? Ó dà káà rẹ̀ tìgbà tí mọ́. Wọ́n ti fẹsẹ̀ fẹ́. Ààrẹ ní ìfẹsẹ̀ mọ́. Kọ́dà gbígbé ẹgbẹ́ ẹnu lọ́ọ̀kan. Ìgbà tí wọ́n ní ẹgbẹ́ wá ní lọ́ọ̀kan. Ẹgbẹ́ ẹnu lọ́ọ̀kan. Wà jórí o pé mọ́wọ́ ní odò òní lọ́ní o. Ó ní agbára. Yé ẹ méje ń tẹ ìtẹ̀kùtẹ̀ o. Ẹ mọ̀ kò bá mi o. Ẹgbẹ́ yẹn lè léyìn ní ìdí Sinu. Máa ṣe kí ní mo fẹ́ kámẹ́rà tí wọ́n á wọ̀rọ̀ nísàlẹ̀. Ọ̀rọ̀ ò gbà àwọn ilé ni.
20 wọ́n sì jáde 2 àwọn èrò rẹ̀ dátà lágbára. ní èsì àwọn olóṣèlú ó sì wọ́n àwọn olóṣèlú kọ́kọ́ sì wà ní ìdán lẹ́kàn. Orí súùmù ni lẹ́kàn. Kò súùmù lẹ́kàn. live video ni. Live. Òkú yẹn ni láǹfààní àti wò yẹn. Alapanla Adeoti nísàlẹ̀ àti pẹ́ ó ní olóyin kan yẹn ti ń ṣẹlẹ̀ báyìí. Iṣẹ́ fínísì yìí, iṣẹ́ station yìí. Olókàrà á wọ́n kọ́ bẹ̀ agbówó ní ló ń kọ́ bẹ̀ yẹn. Àlọ́ ló padà mọ́ padà gbèsè yẹn fún nígbà tó yẹ ṣe dáa. Ta ni wọ́n gbé fún? Lẹ́kan. Ṣé tó kó sódò yẹn? Ó kó sódò òtò ní bẹ́ẹ̀ ní odò ní èsì. Iṣẹ́ kí ló ń ṣe ń bẹ̀? Bíríkìlà ni olókàrà wá ṣe ibi yìí. Olóṣèlú ni. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Òkú Olosun yẹn lẹ̀ ń wò yẹn. Èyí tó jẹ́ ọkùnrin bẹ̀ wọn kò tí ì láǹfààní àti jáde. Ṣùgbọ́n èyí tí ó sì ti jáde òun ni ló ti gbẹ́mìí mì wọn. Nígbà tó ń fàyè òun lọ, ìlú wa bẹ́ẹ̀ wọ́n lò ṣe dáwọ̀. Ìgbà tó ń fàyè lọ bọ́ọ̀lù òun tó wá ọmọ akọ́sí. Ẹni tí wọ́n ń digbẹ́ ẹgbẹ́ fún gangan ńkọ́? Èmi ò ní ìwé ìgbà tí ìwà sí bẹ́ẹ̀. Àwọn Olosun yòókù wa ńkọ́? Ó dà káà rẹ̀ tìgbà tí mọ́. Wọ́n ti fẹsẹ̀ fẹ́. Ààrẹ ní ìgbàkan mọ́. Kọ́dà gbígbé ẹgbẹ́ ẹnu lọ́ọ̀kan. Ìgbà tí wọ́n ní ọgbẹ́ wá ní ìlọ́ọ̀kan. Ẹgbẹ́ ẹnu lọ́ọ̀kan. Wá jọ́rí o pé mọ́ wọlé odò òní lọ́ní o. Ó ní agbára. Yé ẹ mẹ́jẹ ń tẹ ìtẹ̀kùtẹ̀ o. Ẹ mọ̀ kò bá mi o. Ẹgbẹ́ yẹn lè lè ní ìdí sí i. Máa ṣe kí ni mo fẹ́ kámẹ́rà tí wọ́n á wọ̀ rẹ̀.